Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún birthday Queen Naomi ní àná tí ó lọ láyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìdùnnú àánú kò ní fi wọ́n sílẹ̀ o ní agbára Ọlọ́run. Àánú Ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀ àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lórílẹ̀‐èdè ayé. A dúpẹ́ lọ́wọ́ bàbá Werin ńlá fún gbogbo gift tí wọ́n ní wọ́n rà fún wọn. Wọ́n ní gift yẹn ti pọ̀ jù. Bí a ṣe gbọ́ wọ́n ní Simi àti Tadenikawo wọ́n ní wọ́n wá sí inú palace bàbá Werin ńlá. Wọ́n ní wọ́n dúró sí ibi chamber kábíyèsí èyí tó yẹ pé wọ́n ti extend fún family nítorí privacy Tadenikawo náà ni bàbá Werin ńlá fi ṣe gbogbo èyí. Gist tá a wá ń gbọ́ yìí ó ń yà mí lẹ́nu ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àǹtí wáyé wọ́n ní bó ṣe já wá nìyẹn from nowhere. Wọ́n ní bó ṣe já wá nìyẹn tán wá attack Simi àti Tadenikawo. Tán sọ fún Simi àti Tadenikawo pé wọ́n lè dé sí ibi tán wà yẹn pé kán kúrò níbẹ̀. Wọ́n ní Tadenikawo ń sùn ni wọ́n ní bó ṣe wọlé bá allegedly o àsí ń bẹ̀ nǹkan tá a gbọ́ ni o. Wọ́n náà kàn ní dìde kò lè sùn bí kí ló dé tá ì lọ sùn ibi tí àwọn ọmọ yòókù sùn. Ẹ̀yin èèyàn lé ọmọ ọlọ́mọ tó ń sùn lójú oorun ọmọ ọlọ́mọ tó ń sùn lójú oorun àwọn èèyàn yìí máa burú wọ́n máa wicked o. Wọ́n ní bí Simi ṣe dìde nìyẹn Simi ó dẹ̀ ti wà ní night gown. Bá a ṣe gbọ́ wọ́n ní ìyẹn wá ń béèrè lọ́wọ́ ẹ pé kí ló wá ṣe. Wọ́n ló ní rárá ẹ lè dúró síbí ẹ lè sùn bí kí wọ́n kúrò kán lọ síbi táwọn yòókù ń sùn. Wọ́n ló pariwo. Wọ́n ní bí bodyguard Queen Naomi ṣe dé nìyẹn. In fact bí a ṣe gbọ́ wọ́n ní bodyguard yẹn wọ́n ní kò sọ̀rọ̀ o. Wọ́n ní action ẹ̀ gan lásán. Wọ́n ní àǹtí wa ń gbọ́n jìnnìjìnnì báyìí ni. Wọ́n ní ìyẹn ní kí ló ń wá. Ipe ó ti trespass síbi tí ò yẹ kó wá. Ipe kí ló wá ṣe ní ibi gangan. Ipe nǹkan tó ń fẹ́ mọ̀ nìyẹn. Kí ni àǹtí wáyé wá ṣe. Wọ́n ní àǹtí wáyé ò lè sọ̀rọ̀. Wọ́n ní bodyguard yẹn sọ pé ó máa face consequence fún nǹkan tó ṣe yẹn. Ipe torí kò yẹ kó trespass wá sí ibi tó wà yìí. Ipe nǹkan tó ṣe yẹn ipe ó ní láti face consequence ẹ̀. Ṣé ẹ mọ̀ pé bàbá Werin láti sọ àwọn ibi tó yẹ kán dé ní inú ààfin wọn. Ẹ rántí ńgbà kan tó ní ó níbi tí àwọn sisi wa gbogbo yìí lè dé sí. Ibi tí wọ́n lè gbà kọjá àti ibi tán lè rìn sí. Wọ́n ti fún wọn ní rules and regulation yẹn. Nítorí ìgbà tí bàbá wa ní kán má wá sí palace kán lọ ra lé wọ́n ní wọn ò lè lé wọn palace torí ààfin yẹn ìyàwó ọba ni wọ́n ṣùgbọ́n kí wọ́n restrain wọn ní àwọn ibì kọ̀ọ̀kan. Bí adẹ̀ ṣe gbọ́ wọ́n ní kábíyèsí ti ban àǹtí wáyé pé wọ́n gbọ́dọ̀ wọnú chamber wọn mọ́ àti wings tó wà níwájú chamber kábíyèsí wọ́n ní wọ́n gbọ́dọ̀ dé kankan bẹ́ẹ̀ mọ́ nítorí nǹkan tí wọ́n ní wọ́n bá lọ́wọ́ wọn pé wọ́n ń ṣe nínú ààfin. Nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní kábíyèsí ká nǹkan kan mọ́ wọn lọ́wọ́. I don't want to go into full story but nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. So ní ìsìn ó dìde níbi tó ń sùn ó wọbẹ̀ ó ń pariwo kí Tadenikawo dìde ní inú ilé bàbá ẹ̀ àrẹ̀mọ ọba. Wọ́n ní bí Prince Adé tán dúdú wọ́n ní bó ṣe dé nìyẹn. Wọ́n náà bá wọn lẹ́nu wàhálà yìí ní Prince Adé ní kí ló dé tó ń sọ fún ọmọ yẹn pé kó kúrò ní ibi tó wà. Ipe ṣé kò mọ̀ ìpele bàbá ẹ̀ ló wà. Ipe ó ṣe jẹ́ pé àǹtí wáyé nìkan ló máa ń fa wàhálà nínú ààfin. Pé ṣé òun nìkan níyàwó táwọn fẹ́ ni. Ipe ó fẹ́ lé àrẹ̀mọ ọba kúrò nínú chamber bàbá ẹ̀. Ipe ṣó wà òkè ṣá. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára àǹtí wáyé ń dára o. Wọ́n ní jealousy ni owú jíjẹ wọ́n lòun ló ń affect àǹtí wáyé. Kó tó wá di pé Prince Adédé àti bodyguard
wọ́n ní Simi sọ fún un wípé desperate evil ni àǹtí wa wípé nítorí bó ṣe ń hurt wípé gbogbo ìwà tó ń wù wípé ó ń hurt bí ẹni tó jẹ́ pé ó desperate ó dẹ̀ evil wípé tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ó fẹ́ lé Tadenikawo kúrò nínú ilé bàbá ẹ̀ wípé kó try ẹ̀ kó rìn. Queen Naomi nìkan ni wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní dàda ò lè jà ó lábúrò tó gbójú tí Queen Naomi ò bá ń sọ̀rọ̀ ṣé ìyẹn ní pé kí Simi má sọ̀rọ̀ àbẹ́ ẹ fi ò pé Simi ò mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àbí kò mọ gbogbo itú tí ẹ̀yin àǹtí wa gbogbo yìí tẹ́ ti pa tẹ́ ti ṣe nínú pálàsì bàbá wẹ̀rẹ̀ ńlá àìmọye nǹkan tẹ́ ti ṣe nínú pálàsì yìí. So ní ìsìn Prince Adé wá ká ẹ wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ pé wáì tó máa ní kọ́mọ yẹn kókó ó ló ní pò wá kí Tadenikawo ni wọ́n ní Simi nírọ́ ló ń pa ipe ṣe ló ní kí Tadenikawo dìde níbi tó sùn sí kó lọ sí ibi táwọn yòókù sùn sí pé kò lè sùn bẹ̀. Ó tún wá ń parọ́ ó tún ń parọ́ fún Prince Adé ipò wá kí Tadenikawo ni kí ni tiẹ̀ láti wá kí Tadenikawo ṣé Queen Naomi rán iṣẹ́ pé kó wá kí ọmọ wọn. Ẹ̀yin èèyàn lé oríṣiríṣi ìwà ló wà lọ́wọ́ àǹtí wa o. Wọ́n ní bí bodyguard yẹn ṣe send ìwé nìyẹn o wípé kó má try ẹ̀ rárá wípé kó má try ẹ̀ rárá nǹkan tó fẹ́ ṣe tí ò bá ń ṣe ọpẹ́lọpẹ́ pé anyway Queen Naomi go tiẹ̀ lè fi Tadenikawo sínú ààfin àfi tí Simi bá wà bẹ́ẹ̀. Ó tún wá láyàláyà ó tún wo ibi tí kábíyèsí ní kó má wò àfi kí kábíyèsí gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí kíákíá nítorí pé gbogbo àwọn ìwà tí àǹtí wa ń wù yìí ó ti tojú sú everybody. Ṣé wọ́n nìkan nìyàwó bàbá wẹ̀rẹ̀ ńlá ni? A gbọ́ nǹkan kan lẹ́nu Dr. Elizabeth látìgbà tán ti wọnú pálásì láti máa jà. Wọ́n fẹ́ Dr. Elizabeth kan tó fẹ́ náà. She is the third wife. Lẹ́yìn Queen Naomi náà fẹ́ àǹtí wa náà dẹ̀ fẹ́ Dr. Elizabeth. Ṣùgbọ́n ìwọ yìí náà ni wàhálà. Ṣé ló ń ṣe bí ìgbà tó yẹ pé wọ́n nìkan ló bímọ nínú ààfin yẹn? Àǹtí wa fashion gan ti bímọ kó tó bímọ. Ó ṣe wá jẹ́ pé wàhálà tiẹ̀ ló pọ̀ jù nínú pálásì bàbá wẹ̀rẹ̀ ńlá. Anyway bí mọ̀ pé wọ́n máa handle situation yìí Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú Queen Naomi á fún wọn ní birthday gift ní agbára Ọlọ́run àdúrà tá a dẹ̀ ń gbà fún wọn á mọ́ wọn pẹ́kípẹ́kí Ọlọ́run á bá wa dá Tadenikawo sí Ọlọ́run á bá wa protect àwọn méjèèjì. A dúpẹ́ lọ́wọ́ bàbá wẹ̀rẹ̀ ńlá torí wọ́n ní bí bàbá wẹ̀rẹ̀ ńlá ṣe jí báyìí wọ́n ní kàn send gift oríṣiríṣi sí Queen Naomi kọ́dẹ̀ lọ pé wọ́n wá wọ́n jet out ni lọ síbi tó wonderful lọ síbi tó mo rè pé yẹn ni àǹtí wa gbọ́ sínú ń bí ibi tó special ni kábíyèsí gbé Queen Naomi lọ láti lọ gbádùn birthday celebration ọmọ Queen Naomi ẹ máa enjoy ara yín o jàre kẹwé gèlè má wo bẹ́ẹ̀ gèlè má wo bẹ́ẹ̀ ni ẹ wé ẹ bá Queen Naomi náà ààfin yẹn ni o àǹtí wa ẹ bá Queen Naomi náà ààfin yẹn ni o kì í ṣe pé Queen Naomi ló wá gbọ́kọ yẹn lẹ́ wá gbọ́kọ Queen Naomi o gbogbo wo ò gbàgbé o kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ allegedly ní gbogbo nǹkan tá a gbọ́ o àwa torchlight sí ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere ni ìbùkún Ọlọ́run kò ní fi yín sílẹ̀ láéláé gbogbo ẹ̀yin subscribers mo dúpẹ́ lọ́wọ́ yín mo kí yín happy Easter in advance ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún àlàáfíà la máa ṣe mo ń sọ gist kan lọ lánàá ṣùgbọ́n ó wá lọ cut ẹ má bínú ẹ̀yin èèyàn mi a ní nǹkan tí mo fẹ́ sọ òní nípa Easter nǹkan tí ó fà tá a fi ń ṣe celebration Easter nǹkan tá a dẹ̀ fi ń ṣe celebration Easter ni pé
Jésù ó kú lórí igi àgbélébù fún èmi àti yín nítorí ẹ̀ṣẹ̀ wa. Ó kó ẹ̀ṣẹ̀ wa, ó kó lọ pẹ̀lú bí wọ́n ṣe kàn mọ́gi àgbélébù lórí igi Calvary. Ẹ̀yin èèyàn lé, àti gbà yẹn ni a máa ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù Kristi nítorí pé gbogbo ẹ̀ṣẹ̀ wa ló ti fi ikú yìí ló ti fi kó lọ. Nǹkan tí àwọn onígbàgbọ́ fi ń celebrate Easter nìyẹn. À ń celebrate ẹ̀ nítorí ká fi appreciate ìyà tí Jésù jẹ fún wa. Ẹ̀yin èèyàn lé, mo wish gbogbo yín ní happy Easter in advance o. A máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Gbogbo ẹ̀yin subscribers, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́, mo kí yín. In fact, orí ìkúnlẹ̀ ni mo wà fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment lórí Mashola Gist TV, tẹ̀ ń like, tẹ̀ ń share, gbogbo ẹ̀ lárí. A dúpẹ́ lọ́wọ́ yín. Ìtorí ẹ̀ náà ni Mashola Gist TV ṣe fẹ́ máa fi ẹ̀mí ìmoore hàn fún gbogbo yín ní every 3 months láti máa give back to the society. Ìtorí ẹ̀ la fi máa ń select irú this month báyìí 20 people la mú. Last 3 months tá a ṣe náà 15 people la mú. A dẹ̀ tún máa ṣe míì ní July 15. Ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ prize giveaway yìí, àyè ṣí fún yín láti kàn sí wa ní masholagistv@gmail.com. Tẹ́ bá ti email mi, màá pè yín fúnra mi. Mi like máa fi phone number mi sórí social media, anybody ló lè rí. Ṣùgbọ́n màá pè yín fúnra mi tẹ́ bá ti email mi. So that kájọ ṣe prize giveaway, àwọn èèyàn á lè gba nǹkan tó dáa. Inú wọn á lè dùn nítorí pé ìyà ń jẹ àwọn mẹ̀kúnnù. Àwọn èèyàn ń struggle ni. Mo gbọ́ téèyàn kan sọ nínú email mi pé òun ní ìdówó láti ra oògùn àti láti lọ rí doctor. Iye tó mo lágbára mo send sí o, ṣùgbọ́n irú àwọn nǹkan tá a fẹ́ máa fi prize giveaway yìí ṣe ni. Ẹlòmíì owó school ọmọ ẹ̀ kò rí san. Ìyà ń jẹ àwọn èèyàn o. So ẹ̀yin èèyàn lé, ẹ kàn sí mi ní masholagistv@gmail.com tẹ́ bá ní interest. Ṣùgbọ́n tó bá jẹ́ pé Ọlọ́run ò fún yín náà láti support wa, a máa ṣe bá ṣe ń ṣe lọ náà ni. Nítorí pé nǹkan tí Ọlọ́run fi sí mi lọ́kàn nìyẹn láti máa ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o, ní ilé, lóko àti lẹ́yìn odi. Ẹ jọ̀ọ́ ẹ subscribe sí channel yìí. Ó ṣe pàtàkì. Ọlọ́run á dùn yín. Mashola ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti subscribe, ẹ subscribe o, so that tá bá ti post any gist ẹ máa rí. Ókè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o. Happy Easter in advance.